Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run a máa bá wa gbé o. Lórí ọ̀rọ̀ ìgbàlà tí mò ń sọ lọ, apá kẹfà rèé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ ó di òmìnira. Pariwo sọ wípé màá di òmìnira ní orúkọ Jésù. Àwa ọmọ Ọlọ́run alààyè, apànìyàn ni èṣù jẹ́ o. A ó di òmìnira ní ìgbà tí a bá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Ẹ gbọ́, Peteru gba Jésù láàyè nínú ọkọ̀ apẹja rẹ̀. Jésù sì gbà á là. Ó rí ọ̀pọ̀lọpọ̀ ẹja pa. Ẹ wá gbọ́ ohun tí ó sọ, èyí tí Peteru sọ ní ìgbà tó ti rí ìgbàlà gbà, tó ti rí ẹja pa, lẹ́yìn tó ti ṣọdẹ ẹja ní gbogbo òru tí kò rí pa. Tó jẹ́ pé gbogbo wa la mọ̀ yìí pé òru lẹja máa ń jáde sókè nínú omi, ṣùgbọ́n kò mà rí ẹja pa. Ní àárọ̀ kùtùkùtù tí Olùgbàlà dé, ó ní Pétérù, yá mi ní ọkọ̀ rẹ. Ó wọnú ọkọ̀, ó sì wàásù. Lẹ́yìn ìgbà tí ó ṣe ìwàásù tán, ìyẹn Jésù Olùgbàlà, ó ní Pétérù, ju àwọn rẹ sómi. Arákùnrin àti arábìnrin, Bíbélì sọ wípé wọ́n kó àkópọ̀ ẹja, wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ẹja. Lẹ́yìn tí Pétérù rí pé Olùgbàlà rèé lóòótọ́, Bíbélì sọ wípé ó wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀. Ó ní, lọ kúrò ní ọ̀dọ̀ mi, Olúwa, torí ẹlẹ́ṣẹ̀ ni èmi. Olúwa ò wò ọ́ pé torí pé o jẹ́ ẹlẹ́ṣẹ̀. Èyí tó ṣe pàtàkì tó Olúwa fẹ́ ni pé kó fi ayé rẹ fún òun, kó pinnu àti kúrò nínú ẹ̀ṣẹ̀, kó lè di òmìnira. Nítorí Jésù ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀. Wá sọ́dọ̀ Jésù Olùgbàlà. Ẹlẹ́ṣẹ̀ lèmi àti rẹ. Jésù nìkan lolùgbàlà tí kò dá ẹ̀ṣẹ̀ rí. Tí o bá kúrò nínú ẹ̀ṣẹ̀, tí o wá sí ọ̀dọ̀ Olùgbàlà, ó dájú pé ó gba òmìnira. Ìgbàlà rẹ yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Tí o bá gba Jésù láyè nínú ọkọ̀ ayé rẹ, ó dájú wípé wàá bọ́ kúrò nínú ìṣòro tó ń là kọjá. Ìwé ìyìnrere Lúùkù orí 5 láti ẹsẹ̀ 1 dé 8 fi ọ̀rọ̀ yìí múlẹ̀. Arákùnrin àti arábìnrin, apẹja lásán ni Pétérù jẹ́. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù wọnú ọkọ̀ ayé rẹ̀ wá, ó di apẹja ènìyàn. Ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìránṣẹ́. Arákùnrin àti arábìnrin, ó túmọ̀ sí pé ìgbé ayé rẹ̀ yí padà. Tí o bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà, ìgbé ayé rẹ̀ á yí padà. Ó di òmìnira. Pariwo, Olúwa, sọ mí di òmìnira. Ẹ jẹ́ padà sórí àkòrí yìí. Ẹ ó di òmìnira, òun làkòrí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ṣókí.
Jòhánù orí kẹjọ. A ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ kejìléníọgbọ̀n títí dé ẹsẹ̀ karùnléníogójì. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ó túmọ̀ sí pé bí ẹ̀dá ò bá ti ní Jésù, kò lè rí ìgbàlà gbà, kò lè bọ́ lọ́wọ́ Sátánì, kò lè bọ́ lọ́wọ́ èṣù, kò lè bọ́ lọ́wọ́ Dágónì, ejò àtijọ́ nì. Ó ní láti mọ Jésù kó o gba Jésù sínú ayé rẹ, torí Jésù ni òtítọ́. Ẹ ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Wọ́n dá a lóhùn pé irú ọmọ Ábúráhámù ni àwa ń ṣe. Àwa kò sì ṣe ẹrú fún ẹnikẹ́ni rí láyé. Ìwọ á ṣe wípé a ó di òmìnira. Jésù dá wọn lóhùn pé lóòótọ́, lóòótọ́ ni mo wí fún yín. Ẹnikẹ́ni tó bá dẹ́ṣẹ̀, òun ni ẹrú ẹ̀ṣẹ̀. Ẹrú kì í sì gbé ilé títí láé. Ọmọ ní ń gbé ilé títí láé. Nítorí náà, bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Tí Jésù bá gbà ọ́, ìgbà yìí ló ní ìgbàlà òtítọ́. Gbọ́ mi, ayé ò lè gbà ọ́. Àwọn alágbára ayé ò lè gbà ọ́. Olówó ayé ò lè gbà ọ́. Bólówó ayé bá fún ọ ní oúnjẹ, ó sì máa fi padà sọ̀rọ̀ sí ọ lọ́la. Máa bọ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà ọ́. Gbọ́ bó ṣe tún wí. Ó ní mo mọ̀ pé irú ọmọ Ábúráhámù ni ẹ̀yin ṣe, ṣùgbọ́n ẹ̀ ń wá ọ̀nà àti pa mí, nítorí ọ̀rọ̀ mi kò rí ààyè nínú yín. Kò sí ọ̀rọ̀ Ọlọ́run nínú rẹ. Òun ló ṣe ń wá ọ̀nà láti wá ẹni tó lè gbà ọ́ kiri nínú ayé o. Gbọ́ Jésù tún wípé ohun tí èmi ti rí lọ́dọ̀ bàbá ni mò ń sọ, ẹ̀yin pẹ̀lú sì ń ṣe. Èyí tí ẹ̀yin ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá yín. Ta ni bàbá ẹlẹ́ṣẹ̀? Èṣù ni, olè. Ẹni tó fẹ́ bà nǹkan tí Ọlọ́run dá jẹ́, tó fẹ́ mú ọ lọ sínú ọ̀run àpáàdì. Olè tí ò lè dá nǹkan kan dá, tó fẹ́ bà iṣẹ́ Ọlọ́run jẹ́ ni. Gbọ́, wọ́n tún wá dá Jésù lóhùn. Wọ́n dáhùn, wọ́n sì wí fún un pé Ábúráhámù ni bàbá wa. Jésù wí fún wọn pé ìbá ṣe pé ọmọ Ábúráhámù ni ẹ̀yin ń ṣe, ẹ̀yin ìbá ṣe iṣẹ́ Ábúráhámù. Ṣùgbọ́n nísìnyí ẹ̀yin wá ọ̀nà àti pa mí, ẹni tí ó ń sọ òtítọ́ fún yín, èyí tí mo ti gbọ́ lọ́dọ̀ Ọlọ́run. Ábúráhámù kò ṣe èyí. Ábúráhámù kì í ṣe apànìyàn bíi Sátánì tí ń ṣe bàbá ẹlẹ́ṣẹ̀. Jésù wí fún wọn pé ìbá ṣe pé Ọlọ́run ni bàbá yín, ẹ̀yin ìbá fẹ́ràn mi, nítorí tí èmi ti ọ̀dọ̀ Ọlọ́run jáde, mo sì wá. Bẹ́ẹ̀ ni èmi kò sì wá fún ara mi, ṣùgbọ́n òun ni ó ń rán mi. Jẹ́ Ọlọ́run ló rán Jésù Olùgbàlà wá sáyé. Èyí tí ṣe tí èdè mi kò fi yé yín, nítorí ẹ kò lè gbọ́ ọ̀rọ̀ mi nì. Tí èṣù bàbá yín ni ẹ̀yin ṣe,
ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ sì fẹ́ ṣe. Apànìyàn ni òun ṣe láti àtètèkọ́ṣe, kò sì dúró ní òtítọ́ nítorí kò sí òtítọ́ nínú rẹ̀. Nígbà tí ó bá ṣèké nínú ohun tirẹ̀ ni ó ń sọ, nítorí èké ni àti bàbá èké. Arákùnrin àtàlábì, màmá àti bàbá, èké lèṣù apànìyàn ní. Ó fẹ́ jèrè ọkàn rẹ sí ọ̀dọ̀ ara rẹ̀, kò fẹ́ kí o ní ìgbàlà rárá. Ohun ayé yìí ló ń fi fún ọ. Ó wá sọ ọ́ di adìẹ Christmas tó yẹ pé wọ́n máa bọ́ de ọdún kérésì náà ni. Ó wá ń bọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ láti parun sí ọ̀run àpáàdì. Arákùnrin àti arábìnrin, ó jẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa kí o yí padà kúrò lẹ́yìn Sátánì. Já ara rẹ gbà padà kúrò lẹ́yìn Sátánì. Èṣù ni olè, apànìyàn ni. Wo bó ṣe sọ ayé rẹ dà, pẹ̀lú sìgá tó gbélé ọlọ́wọ́ tó ń mu, pẹ̀lú àgbèrè tó gbélé ọlọ́wọ́ tó ń ṣe, pẹ̀lú ìwàkiwà tó gbélé ọlọ́wọ́ tó ń ṣe, pàápàá kó máa pànìyàn nítorí owó, tàbí kó máa parọ́ níbi iṣẹ́, kó máa jí nǹkan léṣẹ́ rẹ. Iṣẹ́ ọwọ́ Sátánì ni. Ògbọ́n bí Jésù ṣe sọ, ó ní iṣẹ́ ọwọ́ bàbá yín ni. Ẹni bá ti ń jalè, tèṣù ni. Ẹni bá ti ń pànìyàn, tèṣù ni. Ẹni bá ti ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn, tèṣù ni. Èṣù ni bàbá wọn. Yípadà kó o di ọmọ Ọlọ́run lónìí, kó o di òmìnira. Jésù ń pè ọ́ sí agbo ìgbàlà. Jésù nìkan ló lè gbà ọ́. Nítorí náà, máa bọ̀ ní ọ̀dọ̀ Jésù. Sá padà kúrò lẹ́yìn èṣù. Olè ni, ọlọ́ṣà ni, apànìyàn ni pẹ̀lú. Ó fẹ́ kí o parun sọ́run àpáàdì. Torí náà, má gbà fún. Yí ọkàn rẹ padà lónìí, kó o máa bọ̀ ní ọ̀dọ̀ Jésù Olùgbàlà. Má jẹ́ kí Sátánì ra ọ́ níyè. Má jẹ́ kó fọ́ ọ lójú láti ríran rí Olùgbàlà ayé rẹ. Má jẹ́ kó ra ọ́ níyè. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Tó o bá ti fàyè gba Sátánì láti ra ọ́ níyè, ó rí i pé ó ríran rí Olùgbàlà ayé rẹ. Jòhánù orí 12 ẹsẹ̀ 40. Ó ní ó ti fọ́ wọn lójú, ó sì ti sé àyà wọn lé, kí wọ́n má bàa fi ojú wọn rí, kí wọ́n má bàa fi ọkàn wọn mọ̀, kí wọ́n má bàa yí padà, kí èmi má bàa mú wọn láradá. Gbọ́ ohun tí Olúwa sọ fún ọ. Olúwa ló fẹ́ gbà ọ́, ó fẹ́ mú ọ láradá. Ṣùgbọ́n tó o bá fàyè lẹ̀ fún èṣù tó sí ọkàn rẹ lé, tó jẹ́ o gbọ́ ọ̀rọ̀ Olúwa, a jẹ́ wípé o ò fẹ́ di òmìnira, o ò sì fẹ́ bọ́ kúrò lọ́wọ́ Sátánì, èṣù bàbá rẹ. Yóò dára fún ọ. God bless you. Jesus is Lord. Thank you. Wow. Please subscribe to our YouTube channel at OLORUN TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.